Africa Content TV. Just by one fee. Alabiate. Omore. My table. Abọ́lá àwọn òbí àtàwọn àfáà àtọ̀gá fi bí Ọlọ́run ayé tá a wà yìí tí Ọlọ́run bá yọ̀ǹda fún ọmọ wa alájà wa Wàsílátù láàyè Ọdẹ́tọ́lá Àríkẹ́ Ayínúọlá Àríkẹ́ ààyè náà la wà yìí ohun tá a ti torí ẹ̀ táwa jókòó fún nírọ̀lẹ́ òun náà gbé bọ́lọ́ mọ́ṣá bá àlùbáríkà sí ohun tó ń pè ní àlùbáríkà ohun tí túmọ̀ ẹ̀ tó pọ̀ ni bó ṣe pọ̀ tó bí túmọ̀ yẹn ṣe tó lọ́dọ̀ Ọlọ́run ní kọ́lọ́n bá wa fi lù pẹ̀lú alájà Wàsílà Ànábì wa Muhammad àsìkò tó ṣí ṣọ́ọ̀bù yìí Ọlọ́run má jẹ́ ó ráburú Ọlọ́run má jẹ́ ó ṣàárẹ̀ Ọlọ́run má jẹ́ ó ṣàìsàn Ọlọ́run má jẹ́ ó ṣàmójì má jẹ́ káwọn òbí wọ́n jọ ṣàárẹ̀ fún má jẹ́ kóun náà ṣàárẹ̀ fáwọn òbí gbogbo ohun tó kù tó wá ń béèrè táwa náà tá à ń bá tọrọ lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn ṣọ́ọ̀bù Ọlọ́run mọ́ṣà bá yàn dẹ́ má jẹ́ owó rẹ̀ kó bú sẹ́kún má jẹ́ kí káwọn òbí wò kí wọ́n bú sẹ́kún Ànábì wa Muhammad gbogbo àwa náà tí a wá dúró ta wá bá kẹ́yẹ ẹni tọ́lọ́wọ́n bá ti ṣe wú eléyìí fún Ọlọ́run ní jó bàjẹ́ gbogbo ẹni tó ń tí wú eléyìí náà ń wò tó ń wù Ọlọ́run aláàánú Ọlọ́run mọ́ṣà bá yàn dẹ́ fún wọn a ṣe Suratul Muliki kọ́lọ́run wọlé ohun tọ́lọ́run bá kójọ sínú Suratul Muliki Ọlọ́run ó ní òdì ńlá awùdí Rahman tó bá wù yín kẹ́ pé yá Allahu tó bá dẹ̀ wù yín kẹ́ pé yá Rahman àti Allahu àti Rahman ni Ọlọ́run bá pa méjèèjì pọ̀ sínú Suratul Muliki abẹ́fọ́lá Suratul Muliki abẹ́fi bí Ọlọ́run alájà Wàsílátù láì gbogbo àníyàn síwájú Ọlọ́run mọ́ṣàbà àmúṣẹ Ọlọ́run jẹ́ kẹ́mi ogun Ọlọ́run jẹ́ kẹ́mi ogun Ọlọ́run owó ni wọ́n fi kó ibi ìjọ bẹ́ẹ̀ bá wo bí ìjàdá bẹ́ẹ̀ kí bá ṣe ọ̀tá ajé èèyàn á mọ̀ yìí pé Ọlọ́run tó wà bí kì í sọ̀rọ̀ mílíọ̀nù kọ́ Ọlọ́run aláàánú owó ló fi pèsè Ọlọ́run owó ni kọ́lọ́run jẹ́ kó máa pa ń bẹ̀ lórí mẹ́rin àgbáyé kí wọ́n máa bá nájà tiẹ̀ wọ́n máa bá nájà àti tiẹ̀ wọ́n wá nítorí pé ó ṣòwò fún má dínà ọmọ fún Ọlọ́run má dínà oyún fún má dínà ọkọ fún ọ̀làlà ilẹ̀ àti gbogbo àwọn àbúrò ẹ̀ lẹ́yìn ẹ̀ Alhaji Abdul Wasi Alabi Pasuma Imamu Shafi ó ní máa hákàjì dákà mi sùn sùfúríkà ó léyìn ò lè máa ra ọ gẹ́gẹ́ bí alára àwọn fúnra wọn ni wọ́n mọ tí wọ́n ń fẹ́ Ọlọ́run aláàánú Ọlọ́run tó wù nínú àánú tó ṣe yín lógun àgbáyé Ọlọ́run má jẹ́ wọ̀kùn Ọlọ́run má jẹ́ wọ̀kùn Ọlọ́run má jẹ́ wọ̀kùn má fi àlàáfíà ara má fi jẹ yín yá má fi ìnira má fi ṣe títí yín ìlàlá ògo ọ̀hún ti ń tọ̀mọ̀ tipẹ́tipẹ́ kò wọ̀kùn lẹ́ni tó bá di lọ́la Ọlọ́run má jẹ́ wọ̀kùn lẹ́lẹ́ ajá wa ìyá wa sí orí lára àwọn oríire tá à ń tọrọ náà nìyí tọ́lọ́run bá ṣe Ọlọ́run ní fẹ́ kún kẹ́yìn ẹ̀fún yín gbogbo wa ni mo ṣàdúrà fún ọlọ́mọṣà gbàdúrà ẹ̀yìn kankan wa a ṣe Suratul Muliki náà ní kó ní kálukú máa dà níyẹn má jà àròjọ Ọlọ́run wọlé Suratul Muliki àti yìí tá ń fẹ́ àti yìí tá mẹ́nubà àti yìí tá mẹ́nubà lóore ọlọ́mọṣà ṣe fẹ́ ní kankan wa ọwọ́ afáàdà tí wọn ní ọlọ́mọdé ó bàjẹ́ o alá bismillahir rahmanir rahim alákàlẹ́dí ibi ayé ìlúmọ́lé ọwọ́ ara èyí tí mo yí mọ́ ń gbẹ́ náà Alhaji Abdul Wasi Alabi Pasuma mo fi ń kí
ipò náà bá gbé iṣẹ́ ọlọ́run ní jẹ́ wálé ọ̀hún ọlọ́run ní tó ń pè léèyàn nìyẹn bí wọ́n ṣe rí níbẹ̀ ilé ẹ̀kọ́ àwọn àtàwọn ọlọ́run ṣe ogun alẹ́ èèyàn ọdún tóun tí gbogbo tọ́lọ́run ṣe fún wọn wọ́n tún tẹ̀lé àwọn olórí bá ọlọ́run ní jẹ́ wálé láéláé àárín èèyàn àtàwọn ọ̀gá ọlọ́run ní jó bá jẹ́ ó bẹ́ẹ̀ lájọ́ wọ́n fi kárí gbogbo àwa náà ta wà ní gbogbo ipò tó ní kálukú wa àwọn bàbá wa tí wọ́n tó pé iná ọlọ́run ní jó bá jẹ́ fún yóò aláìsá ilẹ̀lá aláìnàdùwà Muhammad ẹbí ìrọ̀lẹ́ alifadaha. Ọlọ́mọdé orogun iná láyé, wọ́n jẹ́ orogun olè, wọ́n jẹ́ orogun atẹ́gùn àgàn, gbogbo nǹkan bú ti bà kan rí jẹ́ pọ̀jù wọnú bí ọ̀làfẹ́bẹ̀ àgbàhánù bí àwọn àdìlá fi bí ọba àdìlá fi ṣe tó pátá ọlọ́run tí ó rí bẹ́ẹ̀ ọ̀làfẹ́bẹ̀ àgbàhánù wọ́n torí ìkan gbà kan lọ́wọ́ ẹ̀ wọ́n torí ìkan gbà kan lọ́wọ́ ẹ̀ wọ́n torí ìkan gbà kan lọ́wọ́ ẹ̀ àsìkò tó sí ṣọ́ọ̀pù náà gbogbo tó kù tí ń di ilẹ̀ lóru láàrin òun àtọba tó dáa ọlọ́mọba ìyẹnjú ẹ̀fọ́ gbogbo tí ń jí àwọn òbí ẹlẹ́ lóru láàrin àwọn àtọba tó dáa lórí Ajáwàsílà ọlọ́mọkó fún sí ó sọ́dí fún yín ọlá tóbi Al-Qur'an kó yẹnjú ẹ̀ fún yín ọlọ́run tó ní ẹjú ẹ̀ fún ẹ̀ àmín lórí ẹjú ẹ̀ fún ẹ̀ gbogbo káàdà tó ń jí ẹ̀ sílẹ̀ tó níyànjú ẹ̀ fún ẹ̀ alájà mi wá sẹ́la bí wọ́n jẹ pàdé àgbòkò wọ́n jẹ́ apá kó o ṣe déédéé wọ́n jẹ́ kí ìràwọ̀ fi yín lẹ̀ sáyé lọ àti Al-Qur'an díẹ̀ ló kalẹ̀ kó tún di àbá ìdájọ́ wa ní dẹ́gbà ló kalẹ̀ tó tún di àfẹ̀mọ́jú kílẹ̀ tún mọ́ bá lọ́wọ́ yín.